Africa Content TV. Àwọn tó bá wa jẹ tó bá wa jẹ yóò padà bá jẹ fún wọn ni. Àìdé àtúkìrí ẹ̀ mú wa. Àwọn tó bá wa jẹ tó bá wa jẹ Yóò padà bá jẹ fún wọn ni. Gbogbo ń bá ṣe yí wá Ọlọ́run lọ́ba ẹlẹ́sàn múlẹ̀ lágbàgà mi àlàbíyìn lọ. Àwọn tó fẹ́ràn ọba àsúnmọ̀ba àti ó ti ń gbàbọ̀ ti pẹ́ àwọn èèyàn ọ̀tọ̀. Àwọn tó fẹ́ràn ọba àfọ́mà nítorí pé ó fẹ́ràn ọba àsúnmọ̀ yẹn làbí torí pé àfúlé torí pé lóyà tó jẹ́ bàbá alájọ dáná àbágàbà àti àwọn èèyàn ọ̀tọ̀. Ìfẹ́ ojú ń bẹ, ìfẹ́ inú ń bẹ, ìfẹ́ ọkàn náà ń bẹ alábíọ́lá ọ̀gbáǹkà ìbá wa ṣe kúnlẹ́kún. Àwa ti pẹ́ lẹ́nu iṣẹ́ yìí. Tó bá di next year, a máa ṣe 40 years on stage. Àwa ti pẹ́ lẹ́nu iṣẹ́ yìí. 2004 la sọ pé ogún ọdún nínú àwọn ìsìn kẹrẹ mi kọ́. Àní ẹ̀ máa ń fojú àná òwò àwọn. Ẹ máa ń fojú àná òwò àwọn. Àní ẹ̀ máa ń fojú àná òwò. Ẹ má fojú àná òwò àwọn ẹ má fojú àná òwò àwọn. 2004 làákógún ọdún ojúmọ́ àti máa wá mú 2024 next year ó máa kógójì ọdún Kúnlé Lágbájá mi àlàbíyìn lọ. Láti ń bàbọ̀ lábàgàbà àsìkò yìí sí. Àmọ́ pẹ́ ní fọ́ọ̀rọ̀ lọ, Alábíọ́lá ọ̀bọ̀ ìkọ̀ pàwọ́ sí okun. Living legend Alábí Pasuma ọmọ ni ó ṣiṣẹ́ kan, ó yẹ kó jẹun lọ. Ọjọ́ kẹ́rẹ́ bí sùn ló pọ̀ ó yá pa. Sàlẹ̀ o, wo sàlẹ̀ yìí dúró lójú o. Àmọ́ mo dúpẹ́ fún aláwọ̀ sáàtì mo lè tó ṣe òwe pé nítorí ìdílé. Ọlọ́gbẹ́ àbá wa Bàzíà làbíọ́ ẹ̀fẹ̀. Làbí ọlọ́pẹ́ wa.
mo akẹ́bàjá. Wáyé Kúnlé akẹ́bàjá. Alẹ́ ilé bàbá wa. Òun aláwọ̀ múlẹ̀ ní òjì máa. 10th of December. Ọjọ́ kẹwàá oṣù kejìlá. 2023. Ìtàláwà àwọn ìsọ̀rọ̀ ní ìlú ọlọ́gbọ́. Ìtàláwà. Àmúlùdù. Ẹjọ́ wọn sí. Ìtàláwà àwọn ìsọ̀rọ̀ ìbá wọn sí lọ́lá bí ọ̀kẹ́wà jẹ́ kúlé. Ọkọ̀ òkúta yóò ṣọ ọmọdé àkàwà ṣọwọ́ fún Pasuma ọkùnrin bàbá ọba. Inú mi dùn. Àmúlùdù. Kọ̀mọ́ jẹ́. Kọ́mọ̀ ẹ̀kọ́. A lọ gbé gẹ̀ẹ́sì. Àwọn bàbá jù. Sẹ́. Ìrìnkà. Rárá sí. Ara ṣá. Ẹ̀yin dágẹ́gẹ́ yà fà. Ẹ̀yin dábúlé bàbá òní ara mi. Ó lọ fà. Ó lọ fà fà. Ẹ̀yin tí wá. Kọ́lé ọ̀gá ìwà ìgbésí ọ̀rọ̀ láti àwọn ìṣòro kú ní ara mi. Ilé gbogbo àìtọ́ ọ̀rọ̀ bàbá. Èyí tí àwọn jẹlẹ̀ ní ojú wọ́n tó jẹ́ credibility. Àwọn aláti credit tí máa fọ ibi tó bá jáde. Ẹ̀yin tí mo láti credit tí máa fọ ibi tó bá jáde. Credibility ló jẹ́. Ó ti wà lórí igbá. Ríà entertainment. Olùdarí records. Kúnlẹ̀ àbájá wà sọ̀rọ̀ ló pé jáde bá. Ẹ bá wa rà mí mọ̀ wótówótó. Over every online, all social media platform, and I'll be able to let you know. You'll have to be able to send me one question. I'm going to go back to you. Àkókò ọmọ alájà bàbá mi síra. Bàbá wọn á rí ìyọ̀ṣẹ́. Kò sílẹ̀ ní wọn kò wọ́n yọ wọn. Kò sílẹ̀ kí ó bá ọ̀gá. Ọkọ̀ ẹ̀jẹ̀ mẹ́rin táwọn yẹ ọkọ̀ sílẹ̀. Ọ̀gá sọ ibi wọn kò ní ṣọ́ra. Ọ̀gá tẹ́lẹ̀ kú ẹwà sọ ṣe. Àtàmì ṣe ọ̀gá ńlá. Olúwa tàmí láàrin wọ̀ ṣe yóò dá bàjẹ́ ọkùnrin pàṣẹ. Ẹ̀bà kú kẹ́rẹ̀ o lájẹ́ èkó. Ọlọ́run sẹ́, kìrì gbà.
ẹ̀bá ẹsẹ̀lẹ́sì ìyanṣẹ́. ojú mọ́ ọ̀rùn ọmọ àtàkùn ẹ̀bá ẹsẹ̀lẹ́sì ìyanṣẹ́. ẹ̀yà tí wọ́n dájọ́ ẹ̀yẹ ẹ̀bá rẹ̀. àwọn adágúrí. ẹjọ́ bọ̀ wọ́n sí. àwọn jẹ́ bàbá